kárèké ètò ìkíni lédè Ìjẹ̀ṣà. ó kárèké àwẹ̀ ètò ìkíni lédè Ìjẹ̀ṣà. ó kárèké ètò ìkíni lédè Ìjẹ̀ṣà. ètò yìí dùn ó mọ́gbọ́n dání ìkíni lédè Ìjẹ̀ṣà ni fún gbogbo ọmọ Yorùbá àtọmọ Ìjẹ̀ṣà fún ìpolówó ọjà ayẹyẹ ọjọ́ ìbí ayẹyẹ ìgbéyàwó ayẹyẹ ìṣílé ayẹyẹ lóríṣiríṣi pẹ̀lú ẹ̀fẹ̀ àti àwàdà lórí ìkànnì yìí tẹ́ ń gbọ́ pẹ̀lú atọ́kùn ètò Kúnlé Òbẹ́bẹ́ Aláyọ̀ bàbá Ìjẹ̀ṣà ló ní kẹ́ wá gbọ́ ètò yìí ó kárèké ètò ìkíni lédè Ìjẹ̀ṣà. ó kárèké àwẹ̀ ètò ìkíni lédè Ìjẹ̀ṣà. ó kárèké ètò ìkíni lédè Ìjẹ̀ṣà. bẹ́ẹ̀ ni o kárèké pẹ̀lú Kúnlé Òbẹ́bẹ́ Aláyọ̀ bàbá Ìjẹ̀ṣà ètò yìí yóò máa wáyé lórí ìkànnì Àwa Akọni rédíò TV Nàìjíríà ní gbogbo ọjọ́ Wednesday àti Thursday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè atọ́kùn ètò sórí 09073731978 tàbí 07038031485 ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. pẹ̀lẹ́ níbẹ̀ ni o gbogbo ìrámi wò mí kí mi gbọ́ mi ìkáàbọ̀ sórí ètò rí a ni o ọ̀kárèké lédè Ìjẹ̀ṣà èdè kọ́lọ́run fi àṣèdájú ayé níléeṣẹ́ Ìyá Akọni rédíò TV ní ìlú Ilé Ifẹ̀ nọ́mbà 52 ní Mọ̀rẹ̀ ibẹ̀ ni tí mi wò mí kí tí mi gbọ́ mi ní àkókò lábẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ náà alàgbà Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtòǹkùrù bàbá Wìlẹ́ṣà ọkọ Mọ́sálẹ́wà Àbẹ̀kẹ́ mo kí ọ òun ra ṣe ọ o ọ̀rọ̀ àpọ̀rẹ̀kẹ́ mú yẹ́ra ṣe ọ gbọ́ àánú Ọlọ́run àti ààbò rẹ̀ a máa dájú lórí rẹ̀ Kúnlé Òbẹ́bẹ́ Aláyọ̀ ni orúkọ kémi ń jẹ́ gbogbo èèyàn máa ń pè mí ní bàbá Aláyọ̀ lórí ètò ọ̀kárèké olóríire lẹ́darapọ̀ máa o nílé iṣẹ́ Ìyá Akọni kó wà ní rédíò TV kó wà ní ìlú Ilé Ifẹ̀ nọ́mbà 52 Mọ̀rẹ̀ ibẹ̀ ni tí mi gbọ́ kí máa darapọ̀ máa lórí ètò kájọ máa fi tí ń gbé ti alárugẹ kí àná máa fi ti àná gbé lárugẹ káyèrè àjọ máa dùn kẹjọ máa lọ́jìjọ ìbànújẹ́ mọ̀ ní débà o olóríire lólètò o olórí burúkú sara lémi tí ń tèmi mẹ́bà tán èdè Ìjẹ̀ṣà ní èdè fi àṣìdájú ayé ǹjẹ́ mi yàbàrá kí mi kéde yan olóríire kí wọn níṣẹ́ ṣe nínú òpin ọ̀sẹ̀ mo bẹ̀rẹ̀ látòrí àjọ̀dún àpapọ̀ gbogbo sẹ́ráfù àti kérúbù unification ká pè ní àjọ̀dún ọdún 2026 ká wáyé ní headquarter Ẹ̀gbátẹ̀dó CNS Ẹ̀gbátẹ̀dó headquarter l'Óṣogbo ọjọ́ méjì gbáko ní ayẹyẹ náà fi àwáyé o ọjọ́ 13 oṣù yẹni ní ọjọ́ Jímọ̀ míbọ̀ ní àṣálẹ́ orin ìyìn àti àdúrà fún alábíamọ máa wáyé gbogbo èèyàn alábíamọ là ń retí níbẹ̀ àti hàn nínú rẹ̀ kí máa bọ̀ kájọ ṣe kó wá di ọjọ́ 14 oṣù kejì ìyẹn ní ọjọ́ 14 ọjọ́ sátidé rẹ̀ kẹ́mi pẹ̀lú ọjọ́ Valentine tí a ní ti akapàdé Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì ni ọjọ́ nìgan lọ́jọ́ ayẹyẹ àjọ̀dún ní àwáyé nínú ìjọ Sacred CNS Ẹ̀gbátẹ̀dó ní ìlú Òṣogbo aago 11 òwúrọ̀ ní ètò gbogbo máa bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run gbogbo èèyàn là ń retí níbẹ̀ oníwàásù rẹ̀ aníjọ́ni ní mọ̀mọ́ unification worldwide mọ̀mọ́ prophetess Esther Ajayi ọmíbọ̀ níbẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn náà ń bọ̀ ń bẹ̀ His Excellency Senator Adémọ́lá Nurudeen Jackson Adeleke Executive Governor Ọ̀ṣun State ìyẹn náà bọ̀ ń bẹ̀ lágbára Ọlọ́run lábẹ́ ìyẹn alábòjútó ètò àjọ̀dún kí a wáyé náà bẹ̀rẹ̀ látòrí elder apostle ẹ̀ṣẹ̀ Onígbìdé JPIL ìyẹn lálága fún ti unification nípínlẹ̀ Ọ̀ṣun Pastor Mrs. GF Ọlánìgbà ìyẹn ní alága fún obìnrin ní state ìyẹn náà wà níbẹ̀ níjọ́ náà ìyẹn ló ṣètò Superintendent apostle sí Ọbátáyọ̀ òun ní state secretary òun ní ọ̀ṣàgbàtẹ̀rù ètò òun Senior Reverend Apostolic Mother Prophetess Fúnmiláyọ̀ Olúwadámisí ìyẹn náà wà níbẹ̀ níjọ́ ní kájọ máa gbé lárugẹ Senior President Apostle Mother Mama Mákindé Mama di àwọn ní state auditor mama tó ṣú ọ nìyẹn Mama Mákindé kí nǹkan bá ti rí àrí pé ọ Mákindé ń tòótọ́ aké ọ̀nìyàn ní mama èyí rere ni ìyẹn ní state auditor Special Apostle Evangelist I.O. Jẹ́gẹ́dẹ́ JP
ìyẹn ní chairman Ìjẹ̀ṣà zonal CNS unification bàbá yẹn a máa ń ṣe o senior prophetess AD Ọládìméjì aka Afarafa ó ní akọ̀wé Ìjẹ̀ṣà zonal unification gbogbo yẹn alága local government ní ìpínlẹ̀ Ọ̀ṣun pátá akínkú ọdún o ìmọ̀kú yèdùn ọlọ́run Orímọládé Mósè Ọ̀kẹ́jẹ̀bú ẹ mọ̀ nípa lẹ́yìn gbogbo ní o a máa rọ́dún ṣe o ètò gbogbo lábẹ́ aláṣẹ His Most Eminent bàbá alákòóso unification Abíọ́dún Alógbò Supreme Head of CNS Unification Church worldwide yàn lóye kaba kéde rẹ̀ sí etí gbogbo ní pé kí múra o kí túyáyá kí jẹ́ àjọ pàdé ọlọ́run lọ́jọ́ ọjọ́ Valentine ọjọ́ ìyàjọ́ olólùfẹ́ ká fi ìfẹ́ tí a gbé ti ń lárugẹ nínú ìjọ ọlọ́run kájọ yìn lọ́run lógo kíráyé bá dúpẹ́ yé níbẹ̀ ní apá kan alàgbà Superintendent Apostle CO Ọbátáyọ̀ òun ló kí mi kéde sí gbogbo ní pátá mo lọ síbẹ̀ o mo lọ sí odò ìrò ta ló yẹ sọmọ gidi ní gáràjì gbogbo ẹni kù ní gáràjì bẹ́ẹ̀ ní ti ọmọlúàbí ni á up national progress mo wá dúpẹ́ lọ́wọ́ yan national kan wà ní odò èrò Ifẹ̀ unit kí yan mi bá ṣeun gbogbo bó ti tó àti bó ti yẹ pẹ̀lú ọmọlúàbí kọ́ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ rán ní sí yan àwọn rí pé wọ́n fi jíṣẹ́ kí wọ́n fi mẹ́sẹ̀jì ránṣẹ́ láti Ìbàdàn wá sọ́dọ̀ rí yan àwọn rí pé ẹ̀sọ̀nù ẹ̀ rà á mọ̀mọ̀ dúpẹ́ lọ́rin o mo wá dúpẹ́ lọ́wọ́ akitiyan comrade Ọlábánjí Rashidi òun là pè ní Pàṣọ Ìjẹ̀ṣà òun la kọ̀wé ran níbẹ̀ ní Ifẹ̀ unit nílùú lódòrò ńbẹ̀ nílùú Iléṣà mo dúpẹ́ lọ́rọ̀ ẹ̀ bó ṣe gan ogún ìfọmọnìyàn ṣe ó ṣe takuntakun fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn níjọ́ ni gbogbo nínú dẹ̀ nínú yẹn dùn lọ Pàṣọ ayé rẹ̀ ní bàjẹ́ ọkọ̀ rẹ̀ dí a máa balẹ̀ wá rí tí ẹ ṣe lágbára Ọlọ́run orí ni wa máa jẹ́ òní dìrù láéláé mo kí comrade Tajudeen Lasisi ọ̀jí fúnra rẹ̀ ọmọ alájà òun ni treasurer ìran ní odòòrò níbẹ̀ unit bákan náà ni mo kí comrade Akínwùmí Ọmọnìyí ẹ̀bìyẹ́ ni bàbá aláùsáre ni ọ̀gá máa ń pè ní kẹ̀kẹ̀rẹ́kẹ̀ aláùsáre ni ọmọ dúdú bíi kóró ìṣin aláùsá ń ràṣẹ́ o wà gbáyé rẹ̀ dórí wà rí tí ẹ ṣe bákan náà ni mo wá kí comrade Johnson Fámúyídé ìyẹn alága Ifẹ̀ unit ní odò èrò níbẹ̀ ni gbogbo ní ọ̀nà mọ̀ sọmọlúàbí gbogbo ní ọ̀nà mọ̀ ń ṣe dáadáa láyé àtijọ́ bẹ́ẹ̀ ayé ẹ̀sọ̀mọ̀ ní gáràjì rárá o ìyẹn ọmọlúàbí lọ́kún bẹ̀bẹ̀ kọ́ọ̀dé mi ṣe ohun gbogbo bó ti tọ́ àti bó ti yẹ bàbá comrade Johnson Fámúyídé òun ni alága Ifẹ̀ unit ní ìlú Iléṣà kò sí ẹ̀sìn ìfihàn kọ́sọ̀nù rí ọlọ́kọ̀ ní àdé ibú ní ẹ̀sán ni àdé tún sáré jẹ́ẹ̀jẹ́ lọ́mọ Èkó lọ́nà máa ń fi tiẹ́ ṣe mo gbàládùra pé lágbára Ọlọ́run ibẹ̀ ni a máa tùṣẹ́ mọ́ lọ́wọ́ ògo Ọlọ́run àti ẹwà Ọlọ́run a máa farahàn nínú ayé ní o mo kí n pé ìkárè o mo wá fi àkókò kéde ìsìnkú memorial Chief Mrs. Juliana Adoni Omirin yá wáyé ní Kájọlá Ìjẹ̀ṣà ní òpin ọ̀sẹ̀ February 13 ní Christian wake níwájú ilé rẹ̀ ní aago 5 ní ìrọ̀lẹ́ bákan náà ni a ti ètò ìsìnkú ní ọjọ́ 14 ní ìlú Kájọlá Ìjẹ̀ṣà bákan náà orí pápá LA Primary School ibẹ̀ ní ìwọ̀jẹ̀wẹ̀mú tí a wáyé kábíyèsí ọba Adédìgbí Okùn Adé Òmìnir Okùn Adé wà ọba Kájọlá Ìjẹ̀ṣà àti gbogbo olóyè nàmíkí ẹbí nàmíkí ọmọ pé ọkú lédè yèyé rian pé gbogbo dáná àmọ́ kú ara fẹ́ra kú o adè ìbáládùra pé ọdún máa jìnnà sí rárá o bí akọ́nà là kí gbogbo èèyàn olóyè Kájọlá Ìjẹ̀ṣà àti nǹkan sojú rí a níbẹ̀ kan lọ sí ìlú Ìbàdàn láti lọ bá a ṣe ayẹyẹ ìkẹyìn fún olóyè Máyégún Akínọlá Alábí Mákindé kí òun náà wọ ká ilẹ̀ ní ọjọ́ 9 oṣù ní agbára Ọlọ́run mọ̀gbàlágbẹ̀rẹ̀ ládùúrà pé ọjọ́ 9 oṣù ní orin ìyàn wáyé ní nọ́mbà 2 Ògùdù Street ní ìlú Ìbàdàn náà ní Arúgbéewé area Olódó Ìbàdàn lọ́yọ̀ state kó bá wá di ọjọ́ ìṣẹ́gun February 10 ètò ìsìnkú á wáyé nínú ìjọ St James's Cathedral Òkè Bọ́là ní Ìbàdàn ní Ọ̀yọ́ state
kábíyèsí ọba adérígbé oko adéòmìnirin náà ló kí gbogbo rẹ̀ pé a kú ara fẹ́ra kù àti ìgbàládùra pé ọdún máa jìnnà sí àríyá o torí ọjọ́ nǹkan ẹ̀kúkú pẹ́ mọ́ lágbára ọlọ́run ikú èdìmọ̀ ní pa o mo kí níbẹ̀ ni mo dále wá kí Mrs. Ajílóore mo dúpẹ́ ìyá kì í sùn yèyé ọmọ olùkọ́ ọmọ rẹ̀ màmá kì í sùn ọwọ́ àlọ́ náà wà lódòòrò níbẹ̀ ni ìyá nìṣẹ́lẹ̀ kó yẹ́yẹ́ mọ́mọ́ ọlọ́mọ níbẹ̀ kí bá ti débẹ̀ ìyá rí pé ọmọ ń ta ọjà oúnjẹ ni ìyá olóúnjẹ ni bó ṣe mi ta ẹ̀bà bẹ́ẹ̀ lọ mi ta bẹ́ẹ̀ lọ mi ṣe ọbẹ̀ dídùn sí àtẹ̀wà àtà búrẹ́dì sí gbogbo oúnjẹ kó bá ti dára kó dára lọ́dọ̀ ìyá kì í sùn ní ti a bá màmá Ajílóore mo dúpẹ́ ń ṣe o ẹ̀bà wà lọ́dọ̀ rẹ̀ fùfú wà níbẹ̀ ẹ̀wà àti búrẹ́dì náà mọ̀ gbẹ́yìn pẹ̀lú ọbẹ̀ kó wá tó dùn kó sẹ́lẹ̀ńkẹ́jọ ìwọ lọ́sọ̀dọ̀ lọ sí Odòòrò kó wá ti dòdòrò kó wá yọ fẹ́ jẹun sábẹ̀rẹ̀ ìyá kì í sùn ọlọ́yàyà ní ẹ̀gà púpọ̀ èdè kúrú púpọ̀ ilá àjọmọ́ ọ̀ka ayọ̀mọ́ oúnjẹ ọba dẹ̀ jẹ́ níbẹ̀ wọ́n gan ọkàn rẹ̀ á máa súre fún wọ́n fi yéènì náà kí ìyá kì í sùn pé ó ṣe ọjọ́ o màmá Ajílóore mo dúpẹ́ bákan náà ni mo kí àbúrò rẹ̀ sìsá Yẹ́misí Ayọ̀délé ìyá àbèjì abinú àlò lágbára ọlọ́run ọmọ ní ìmọ̀ ní dókùmọ́ yín lọ́wọ́ o gbogbo nana ṣùgbàrí anígbà débẹ̀ ní ọ̀sẹ̀ kọ́kọ́já lọ ìbá débẹ̀ ìbá mọ́ nájà yàn àgbádùn yàn náà èdè ṣèyàn kéyàn lágbára ọlọ́run ìyá kì í sùn wà pẹ́ láyé o wà á jẹun ọmọ o ó lè ní mọ̀sàárì ọmọ àti mọ̀mọ́ kì í sùn àtàbúrò yàn Yẹ́misí Ayọ̀délé mo gbàládùra pé orí ní máa kànkè o mo lọ sọ́dọ̀ K-Soft telecommunication tó wà nítòsí di Shalom ní sáré níbẹ̀ ni kí n fẹ́ ra fóònù kékeré n fẹ́ ra fóònù ńlá n fẹ́ tún fóònù kékeré ṣe n fẹ́ tún fóònù ńlá ṣe n máa lọ sọ́dọ̀ K-Soft telecommunication àbáyín ṣe adùn kí bá wà báyìí bá àǹtí ṣe wà fowó wẹ̀ òun náà wà níbẹ̀ kí ọjọ́ mi ṣe ọjọ́ mi gbéṣẹ́ ní lárugẹ mo kúrò níbẹ̀ o mo re ọ̀dọ̀ ọ̀gá ọ̀gbẹ́ni kọjá principal iléèwé Focus Model College kó ṣe ayẹyẹ ìsìnkú àná rẹ̀ tán ní ọ̀sẹ̀ ọkọjá ikí bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹnìkan dúró tì ń láti ilé ẹ̀kọ́ Focus Model College wọ́n bẹ̀rẹ̀ látòrí Mr. John Mr. Adeniji bàbá Adédiwúrà bàbá Omílájú bàbá Stephen bàbá Òṣòbòwẹ̀dó nìyẹn àti gbogbo yìí kí n gbọ́ sáwo kí n fi ṣùgbà wọn láti jẹ́ kó n ṣe àṣeyọrí nípa ètò ìsìnkú bàbá àná rẹ̀ yé ni ọkọ bàbá ìyàwó Oyètìjì Múrítàlá ọgbàládùra fún yín pé ìyẹn náà gbẹ̀yìn àdúgbò ni o iye ẹ̀tọ́ tí bẹ́ẹ̀ o kí n bá dúpẹ́ lọ́wọ́ yẹn òṣìṣẹ́ yẹn olùkọ́ nílé ẹ̀kọ́ girama ADS kí ọ náà dìde kan túgbà wọn Mrs. Ojúadé Mrs. Adébáyọ̀ Mr. Lawal Reverend Adékànbí Mrs. Yunus Mr. Ògúngbádé òun ni alága níbẹ̀ ni òun ni alága social níléèwé ADS òun náà Oyètìjì kí n bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Mrs. Adébẹ̀sán Mrs. Rotivat Mr. Oyèlékè àti Mr. Adédàpọ̀ gbogbo ní pàwátá ní alàgbà Oyètìjì Múrítàlá ní ká dúpẹ́ lọ́wọ́ rí pé iṣẹ́ ikú àdúró tí hun ikú fọmọnìyàn ṣe ọgbàládùra fún gbogbo ní pé ohun rere náà máa bára ṣe o ó tún kí n sọ fún mi pé lágbára Ọlọ́run ó kí principal iléèwé ADS náà pé wọ́n ṣeun àti olùkọ́ ọbẹ̀ pé wọ́n mọ̀ kú múra o nílé ẹ̀kọ́ ní ọjọ́ Àlàmísì lágbára Ọlọ́run ọ̀gbẹ́ni Oyètìjì Múrítàlá òun náà ń bọ̀ àtòun àti ìyá rẹ̀ bàbá afẹ́fọ́ àti ìyá afẹ́fọ́ wọ́n ń bọ̀ wá ṣe ẹ̀yẹ ìfẹ̀yìntì láyọ̀ àti àlàáfíà kọ́ni bá ti ṣe ọba wá fẹ̀yìntì ọmọ kú oríire ẹni bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba lọ́mọ káre ẹni bá fẹ̀yìntì níbi ẹnu iṣẹ́ ọba kan dádúró ọ̀rọ̀ lọ́mọ rí ṣùgbọ́n adúgbò Ọlọ́run jẹ́ kí Oyètìjì Múrítàlá rọ́nà ó ṣe ọbẹ̀rẹ̀ láyọ̀ ó tún parí ẹ̀ láyọ̀ ó dẹ̀ ẹ̀wẹ̀ ọyẹ́ kankan ọkọ ọba àdá ọba Ọlọ́run jẹ́ sálẹ́sẹ̀ nítorí bẹ́ẹ̀ òun náà fẹ́ fi ọpẹ́ hàn ní ọjọ́ Àlàmísì ni o níléèwé ADS ènìyàn tí a ṣe ayẹyẹ rẹ̀ lágbára Ọlọ́run yé ni a jẹ́ February 12 ní jọ́ọ̀nì àdègbàládùra fún yín pé ọjọ́ ni ayá gàràgà iye okú kì ń wà lẹ́nu iṣẹ́ ìjọba ọkà ọba àdá ọba mọ̀ ní sá ẹlẹ́sẹ̀ o
gbogbo ní kí mi bá alàgbà Oyèsíjì Múrítàlá yọ àbá iná yọ o lágbára Ọlọ́run ohun kí gbogbo kí náà bá dáwọ́lé a máa yọrí sí rere akùdé èdè ní dé bá ọ̀rọ̀ rin lórí ètò Ọ̀kàrèké kí n bá ti mí rí kí n bá ti mí wò ìmá gbọ́ ìmá share rẹ̀ ìmá comment ìmá like ẹ̀ ìmá bẹ́ni rẹ̀ dátà kí n máa fi polongo rẹ̀ mo lè gbàládùra pé bí ó ṣe mí share ní àkàndún ní mú ọ lọ́wọ́ bó ṣe mí share ní ire a máa jẹ́ tiẹ̀ bó ṣe mí share ní ọkàn rẹ̀ wọn náà máa balẹ̀ àjálù burúkú èrè ní jálù ọ Kúnlé Òbẹ́ńbé Aláyọ̀ lórúkọ kémi jẹ́ bàbá Aláyọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yìí máa ń pè mí bóyá fẹ́ pè mí láti wá darapọ̀ mọ́ ètò Ọ̀kàrèké lórí ìkànnì Àwa Akọni rédíò TV 52 More Street Ilé Ifẹ̀ tẹ̀mí sórí aago lórí WhatsApp mi 08065 160676 08065 160676 nílé iṣẹ́ ìyá akọni lágbára Ọlọ́run ètò kan ń bọ̀ wá wáyé ń bẹ̀ talent hunt ní ààfin kábíyèsí Ọọ̀ni ìrìṣà bẹ́ẹ̀ lọ́jà wáyé April 7 2026 April 7 gbogbo ẹ̀bùn kó farasin kíráyé ti rí yín bóyá o lè kéwì bóyá o lè sọ èdè ìlú rẹ gan kí wọn náà fi sọ̀rọ̀ bí bàbá Aláyọ̀ ṣe ń sọ lọ́wọ́ amírètí rẹ̀ wá sí iléeṣẹ́ rẹ̀ ní nàbà 52 More Street kọ́ wá kí wọn náà wàá gba fọ́ọ̀mù níbẹ̀ kí wọn náà múra April 7 ní ètò àwáyé lágbára Ọlọ́run wọn náà dé rògòlò ògo rẹ̀ dé àfarahàn ayé mọ̀ ní dábú ògo rẹ̀ ayé mọ̀ ní pàtẹ́wọ́ yàlẹ́ ọ lórí ìwọ náà máa bọ̀ òjò wá gbéra rẹ̀ lárugẹ kí wọn ìyá àdàláyé Ọlọ́run ti ṣe mọ́ o ó ti fi sínú ayé rẹ̀ ó ìkùsọ́ rẹ̀ bẹ́ẹ̀ kí wọn náà ṣàwárí rẹ̀ wá ṣàwárí ẹ̀bùn rẹ̀ máa bọ̀ nílé iṣẹ́ Àwa Akọni rédíò TV nọ́mbà 52 Mọ̀rẹ̀ wá gba fọ́ọ̀mù tiẹ̀ níbẹ̀ ọgbọ́n ní ọjọ́ keje oṣù April ìdíje ní àwa wáyé ní ààfin kábíyèsí ọba Ọọ̀ni ìrìṣà ibẹ̀ lọ́jà wáyé ní gbọ̀ngàn láàbẹ̀ gbọ̀ngàn ńláńlá ibẹ̀ láti ṣe gbogbo nílàdè mi retí lágbára Ọlọ́run ojú amọ́ ọjọ́ nídìí àyàgàràgà ẹni sí lábùdúkà débà gbogbo nílà mi retí o lẹ́ẹ̀kan sí mo kí n pé iṣẹ́ o kí mi gbọ́ mi lórí ètò Ọ̀kàrèké yẹn a máa káre o kí bá ti mi wo ìmá like ẹ̀ máa comment ẹ̀ máa subscribe ǹjẹ́ kí máa rọrin ẹnìkan jẹ́ pè mí ó kí mi jẹ́ kan máa account number mi kọ́ bá yà máa sọ fún yín pé kò ń fẹ́ràn òtò lọ́wọ́ a máa tó account number rẹ̀ fún ní GT á ti gbàṣẹ lọ́dọ̀ ìran ọ̀gá iléeṣẹ́ kan fún aláàyè pé ká máa ṣe bẹ́ẹ̀ kí bá ti fún aláàyè àjẹ́ kí máa gbọ́ lágbára Ọlọ́run ire lójú a máa rí o gbogbo ní kí fẹ́ ṣe ìyàwó kí mi rí ṣe ìtìkáre ẹni fẹ́ ṣe retirement kó ti ṣe ọ̀kàrè aláṣẹ àti olùdarí iléeṣẹ́ bí náà kọ fún Òbẹ́ńbé Aláyọ̀ láǹfààní òun náà má kárè alàgbà Ìdòwú Jẹ́gẹ́dẹ́ ó tó ń pòrò bàbá Agbìlẹ́sà títí di ọjọ́ mìíràn kí n tó máa gbóhùn lẹ́nu mi ní orí ètò Ọ̀kàrèké mo kí n pé ìyá máa kárè o.